Ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jugba Master Channel ẹ tún kú déédé àsìkò yìí níbi yòówù kẹwàá kẹ́ ẹ ti máa wò wá a kí yín ẹ kú àsìkò yìí ìwọ̀nba tó kù kí ọdún yìí parí Ọlọ́run Olódùmarè kò ní jẹ́ kí adẹni àgbégbìn bẹ́ẹ̀ ṣe ń subscribe sórí ìkànnì yìí ẹ nídìí ẹni tí wọ́n ń wa yèèpẹ̀ bò lórí nígbà tí a bá fi ké Happy New Year lágbára Olódùmarè ní 2026 yóò ṣojú èmi yóò ṣojú ẹ̀yin náà. Ẹ mọ̀jà sọ ọ̀rọ̀ púpọ̀ ìkànnì Jugba Master náà láti mú ètò tòní wá fún yín. Kò sí àní-àní gbogbo wa láti gbọ́ ìròyìn nípa pé kábíyèsí ọba Olúbàdàn bàbá wa Ladoja wọ́n ti ń ti ẹsẹ̀ bọ ọ̀rọ̀ olóyè májàsọ́lá Sunday Igboho. Inú wa ó dùn púpọ̀ gẹ́gẹ́ bí èrò ọkàn tiwa. Kì í ṣe ìròyìn pé ẹ mọ̀ pé Sunday Igboho wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ kó wọ̀lú wá ni. Àtìgbà tó sì ti ń wọ̀lú wá ló ti ń kàn sí gbogbo àwọn ọba aláyé gbogbo. Bí kábíyèsí ọba Ladoja bí ẹ ṣe fẹ́ kí ẹsẹ̀ bọ ọ̀rọ̀ Sunday Igboho yìí pé ẹ jẹ́ kó lẹ́tọ̀ọ́ nílẹ̀ bàbá rẹ̀, ẹ mọ̀ pé lọ́daràn, ẹ jẹ́ kó láǹfààní sí àwọn báńkì àkáǹtì ẹ̀ kẹ́sì gbọ́rọ̀ rẹ̀ kúrò ní ẹjọ́. Nǹkan tó dáa gbáà ni ká sọ tòdodo, ìwà gidi ni. Kábíyèsí lára àwọn iṣẹ́ tẹ̀ tí ẹ̀ kọ́kọ́ gbé ìgbésẹ̀ nígbà tẹ́ dórí oyè yìí ó fi hàn wípé ìgbà yín yóò tu gbogbo ọmọ Ìbàdàn àtẹni tí ò ń ṣọmọ Ìbàdàn àti ilẹ̀ kóòtù òjìrè lára. A dúpẹ́ o torí pé àwa ń wò ó kí lẹ̀ṣẹ̀ Sunday Igboho tó fi di àkókò yìí tí ò sì tí ì lẹ́tọ̀ọ́ sáwọn nǹkan ní ẹ̀. Kí ni ẹ̀ṣẹ̀ Sunday Igboho tí àwọn tí wọ́n ń pa àwọn èèyàn kiri tí wọn ò ṣẹ̀ tí wọ́n ń gbébọn kiri tọwọ́ ọ̀tẹ̀ wọ́n? Tá a bá dákẹ́ lórí ọ̀rọ̀ Sunday Igboho tá a sọ̀rọ̀ lọ síbẹ̀ tá a mú nǹkan míì gbọ́ nílẹ̀ kóòtù òjìrè ẹlẹ́dàá rẹ̀ ó bi wá léèrè. Torí pé ọ̀rọ̀ Sunday Igboho kú òní ta ni Sunday Igboho mi ò mọ̀ rí o, mi ò mọ̀ olóyè májàsọ́lá rí o, mo rí rí lẹ́ẹ̀kan o bóyá lábẹ́kúta níjọ́ tí èrè àsàlátù ń ṣènáwó àbí èrè àsàlátù ni yes kọ́lọ́run ó fọ̀run kẹ́ Abíọ́dún ọ̀rọ̀ pọ̀ òun ló wá gbé mi lé tàjọ lọ. Sunday Igboho tèmi mọ̀ níjọ́ tí mo pàdé ẹ̀ mo mọ̀ pé akíkanjú ọmọ ni, akíkanjú bàbá ni. Kí wá ló dé tó yẹ pé lára àwọn akíkanjú tá a ní nílẹ̀ kóòtù òjìrè tí yóò wà lẹ́yìn odi àwa kọ́ ní ilé ẹjọ́ a lè sọ pé ó ṣẹ̀ tàbí kò ṣẹ̀ ṣùgbọ́n gbogbo wa lájọ́ mọ̀ o tá a bá ní ṣe àbòsí tá a kàn dákẹ́ bẹ́ẹ̀ tá a dẹ̀ ní sọ nǹkan kan lórí ẹ̀ mọ́ kò ní dùn mọ́ Ọlọ́run nínú. A kí bàbá wa Olúbàdàn ọba Rashidi Ladoja, Ọlọ́run yóò kún yín lọ́wọ́ ṣe, Ọlọ́run ó sì wọnú ààrẹ wa Excellency Bọ́lá Ahmed Tinubu wọ́n ó lè gbọ́ sí i lẹ́nu, wọ́n ó lè mọ̀ wípé ọmọ ẹni òṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìdílẹ̀ ìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì o, wọ́n ó lè mọ̀ wípé ìjà tí Sunday Igboho ń jà ìjà ìran wọn ni, ìjà ìran wa ni, ìjà ìran rẹ̀ ni, kò pààyàn o, àwa yìí ṣe agbẹjọ́rò ẹ̀ ṣùgbọ́n àrí nínú àkọsílẹ̀ kankan kan nígbà tó ń ṣe gbá tó ń sọ̀rọ̀ ẹni tó parí tàbí kán fẹ̀sùn apààyàn kan. Mélòó ni wọ́n wá ti rí mú nínú àwọn tí ó ń pààyàn káàkiri tá à ń pè ní báńdíìtì? Wọ́n rìn wọ́n yan wọ́n wà láàrin wa o. Sunday Igboho ò rìn kó yan o, ó kàn ń wọ̀lú wa ni. Àwọn yẹn ń náwó, wọ́n ń nájà, wọ́n ní access sí àkáǹtì tí wọ́n ń gbowó ransom sí. Àìmọye àwọn tí wọ́n ti múnú ẹ̀yà míì lẹ́yìn ìgbà yẹn pé wọ́n rí bọ́ lọ́wọ́ wọn kọ́ ẹgbẹ́ kan jọ tí wọ́n ti túlẹ̀ o. Ẹ̀yin ọba Yooku, gbogbo ẹ̀yin kábíyèsí Yooku,
wọ́n ń pa baálẹ̀ lórí òkè ọdẹ kì í ṣe tó dùn mọ́ wa nù. Wọ́n ti pa àwọn ọba náà tí ìṣe méjì ṣe mẹ́ta, wọ́n ti jí ọba gbé. Ṣé wá ń sọ fún wa wípé ìjà yìí kọ́ ni Sunday Igboho ń jà? Sunday Igboho ò lẹ́mìí méjì, ẹyọ kan ṣoṣo ló ní tó fi lélẹ̀ fúnra wa. Akíkanjú ni, kò wọ ẹ̀yìn wò. Ó ń lọ tiẹ̀ ní pé ìyá yóò gbọdọ̀ jẹ̀ràn mi gbé. Wọ́n wá lé nítorí tiwa, kò láǹfààní mọ́, a sì tún dákẹ́ dìsìn. Tí ò bá jẹ́ kábíyèsí ọba wa Ladoja tí wọ́n padà dé àtàwọn ọba kọ̀ọ̀kan tí wọ́n ti ń gbé ìgbésẹ̀, ẹ̀yin ọba yòókù ẹ mọ̀mọ̀ wòran. Ẹ mọ̀ jẹ́ kí ìjọba ó mọ̀ wípé ìyà tó ń jẹ ìran wa yìí ó mọ̀ pọ̀ ju lára àwọn ọmọ tó fẹ́ gbà wálẹ̀ ní ọmọ ìran sẹ́yìn odi. Ọlọ́run má bá wa ṣe ìran wa lẹ́ni tó wà lórí oyè. Ìjọ wo la fẹ́ bọ́ nínú wàhálà ká máa rán ọmọ wa, ìran wa ká máa rán lọ sẹ́yìn odi? Ìjọ wo ni ègún burúkú ló máa parẹ́ lórí ọmọ kóòtù òjire? Ìlú tí àwọn aláṣẹ ibẹ̀ bá ti bẹ̀rù Ọlọ́run, Sunday Igboho ò ní jìyà torí ìyà ló ń jẹ lọ́wọ́ yìí. Ọlọ́run dẹ̀ ní ṣe tiẹ̀ ń yà. Ṣebí lẹ́yìn ìgbà tí wọ́n ní tíjọba Muhammadu Buhari ní kán lè dànù, tí ò láǹfààní, tí wọ́n fẹ́ pa á, tí wọ́n ní wọ́n fẹ́ pa á, tí wọ́n ya bolí ẹ̀, tí wọ́n pa àwọn èèyàn ń bẹ̀. Ẹ mọye èèyàn tó ti pa èèyàn, tó ti pa àwọn ọmọ ìran wa tọwọ́ ọ̀tẹ̀. Àwọn tí wọ́n tó bàbọ̀ lọ́wọ́ wọn, ṣẹlẹ̀ yìí mò ní àbí nǹkan gbà ẹ táwọn ọmọ Yorùbá tètè sọ pé ó tó ẹ̀ lè kólé wọ bí. Ẹ mọ̀ bí àwọn emir ṣe jáde o àtàwọn aráàlú wọn o tí wọ́n ń fìlọ̀ fìbọ̀ o. Èèyàn mélòó ló ti wá jáde ní ìsìn nígbà tí wọ́n ti ń pa èèyàn lókè ọdẹ nílùú Kwara, nípínlẹ̀ Kwara? Kí wá ní Sunday Igboho ṣe lẹ́yìn odi? Wíwálé wíwọ̀lú ẹ̀ ò tí ì tó aráàlú lọ́rùn tó. Ẹ jẹ́ kó láǹfààní orúkọ Sunday Igboho lásán kọ́lọ̀ bá wa dẹ́mi ẹ̀ sí, ó dí àwọn ará bí ikú. Ṣé dùnú yín ni pé kán máa pààràn yín? Ṣé dùnú wa ni pé kán máa pààràn wa? Ẹ̀yin ọba yòókù, bẹ́ẹ̀ bá dìde sọ̀rọ̀ Sunday Igboho, kẹ́ ẹ ìfẹnukò ìfọwọ́sowọ́pọ̀ la nílò lásìkò yìí. Gbogbo ọjà àgbà à ń bára wa lé inú jà, à ń bára wa lórúkọ jẹ́ kọ́ ló wà ńlẹ̀. Àwọn tá a rò pé wọ́n lè tiẹ̀ sọ pé tó ẹ jẹ́ ká wà nǹkan kan ṣe lé lórí wọn ráyè tiwa 2027 ni ẹ ń lé mú kiri. Ṣé bá ṣe máa wòran ni? Ẹ̀jẹ̀ ajá fọ́rọ̀ Sunday Igboho bóyá wọ́n ti fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí bàbá lọ́wọ́ pé bọ́ ọ bá tó ọmọ ńlẹ̀ tó bá free ò ní ṣe 2027. Bóyá ni mo sọ o, èmi ò mọ̀ o, ọ̀rọ̀ òṣèlú ni mi ń ṣe olóṣèlú o. Bóyá bàbá náà wá wò wípé tí n bá mọ̀ sọ pé mo free ọmọ yìí, wọ́n lè torí ẹ̀ má jẹ́ kí n ṣe 2027. Kò sí tí ò ṣe lè ṣẹlẹ̀. Ṣùgbọ́n ṣé mo wá wòran? Bóyá lẹ mọ̀ mọ̀ ìtò wà nílẹ̀ yìí tó bá yẹ ní agbára àwọn baba ńlá wa agbára ìbílẹ̀ àti ṣẹ́gun ìjà tó wà nílẹ̀ yìí, ó máa ní agbára. Lára àwọn tó ní ni wọ́n ti bá wa rán sẹ́yìn òdì tí ò láǹfààní àti sọ̀rọ̀ nílé. Àfi kó bẹ̀bẹ̀ pé ẹ ṣáà jẹ́ kí n ìwé mi kórúkọ mi kúrò nínú ìwé ọ̀daràn. Òun náà lẹ́bi. Ó láwọn ọmọ tó máa jogún orúkọ ẹ̀. Ṣèbẹ́yìn tá àwa tẹ́ ń gbìjà náà rèé, ládákẹ́ láwòrán yìí. Ogun tó ń bọ̀ yìí tó ti ń jà látòkè ọdẹ, tó ti ń jà láwọn ibìkan nílẹ̀ Yorùbá, ṣé ẹ rò pé ó máa mọ́ ń bẹ̀ ni? Ẹ mọ ọdún tí wọ́n ti ń múra. Ọmọ kóòtù òjire sì dákẹ́, àwọn ọba wọn ń jàjà gbilà. Àwọn ọba wọn ń sọ ìtàn tó ń dà lúrú tó lè tú wa ká. Nínú ìtúká lógun ti máa borí wa, nínú ìfọwọ́sowọ́pọ̀ láti máa jàjà ṣẹ́gun. Ìjà àjàṣẹ́gun tá a dẹ̀ ń sọ yìí, ṣé ìbọn káyìn lẹ́ẹ̀kan
ká fi ọta sínú ẹ̀ padà ká tó tóyìn ṣé ènìyàn fi ń jarú ogun tó wà nílẹ̀ yìí agbára ìbílẹ̀ nìkan ni tí ò bá sí agbára ìbílẹ̀ ṣé ìṣòótọ́ fún yín tí ò sí agbára àwọn baba ńlá wa ẹni àwọn tẹ́ fẹ́ bájà yìí a lè ṣẹ́gun wọn wọ́n sì ti wọ̀ wá láàrin kékeré lẹ̀ ń rí láwọn ibi tí ẹ ti ń gbúrò pé wọ́n pa wá ìbànújẹ́ ni wọ́n mú fún ara wọn láì ṣàwà ẹ mọ iye èèyàn tó ti kúrò lù ẹ mọ iye èèyàn tó ti kú dànù lókè ọ̀dẹ ṣé kò wá sáwọn tó gbówó ń bẹ̀ ni ẹ wọ̀n ọ̀nà tí ẹ gbà pa àwọn ọlọ́dẹ yẹn irú ìbọn wo gan ni ẹ gbé lọ́wọ́ kápẹ́tì ẹ̀gbẹ́ mọ̀ wọn fún wọn tí wọn ò gbà mọ́ lọ́wọ́ wọn torí wọ́n lẹ́yìn tí wọ́n fi so lórí wọn tó jẹ́ ẹ̀yà àwọn bòròró yìí òun ló wá gbà mọ́ lọ́wọ́ gbogbo wọn sẹ́yìn wàá mọ̀ wípé àlejò tó ń sọrú adìẹ kọ́lọ̀ adìẹ tí wọ́n pa sínú ìsàsùn ó lọ́wọ́ onílé inú ni ara àwọn tó lè gbà wá nínú àwọn akíkanjú wa àwa adákẹ́ kábíyèsí ọba Ládọjà ẹ̀ mọ̀ ṣeun ọlọ́run máa ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ yín ọlọ́run máa bá yín ṣe yìí ọlọ́run sì jẹ́ káàrẹ Tinubu ààrẹ bàbá wa ẹsẹ́lẹ́sẹ̀ ọlọ́run ó jẹ́ kọ́rọ̀ òye ó yé wọn dáadáa èmi mọ̀ pé ó yé wọn ṣùgbọ́n wọn bá ni wọ́n lè ṣe mọ́ tẹ́yìn tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ̀rọ̀ torí ìjọba Bọ́lá Ahmed Tinubu kọ́ ló lé wọn sẹ́yìn òdì lórí ẹlẹ́yàmẹ̀yà ni wọ́n fi lé wọn sẹ́yìn òdì ṣùgbọ́n ìjọba Bọ́lá Ahmed Tinubu bàbá wa ẹsẹ́lẹ́sẹ̀ ló yẹ ká ṣe àtúnṣe bẹ́ẹ̀ bá wá dákẹ́ tẹ́ ẹ ṣe bí ayé Abíọ́lá ẹ̀yin ọba yìí ẹ̀yin tẹ́ ẹ gbàbọ̀dè lórí Abíọ́lá táṣìírí ń padà á tú tẹ́ ẹ gbowó ẹ̀mí Abíọ́lá bẹ́ẹ̀ bá ṣerú ẹ̀ lórí Sunday Igboho ẹlẹ́dàá àwọn alálẹ̀ tó ti tẹ ilẹ̀ kóòtù òjíire dó wọn ò ní jẹ́ ẹmújẹ gbé dórí àwọn ọmọ yín o ẹ fi Sunday Igboho lẹ̀ o ẹ jẹ́ kó láǹfààní láti bá wa dá sí tó wà nílẹ̀ yìí o bó bá tiẹ̀ wá lóhùn tiẹ̀ wá dá sí mọ́ báyìí ẹni ẹlẹ́ni gbogbo àwọn ẹbí ẹ̀ ìlú òyìnbó ni ẹ ń gbé àbí bẹ́ẹ̀ kọ́ ogun ti wọlé òṣèlú ò jẹ́ ẹ ráyè ẹ̀yin olóṣèlú tí ì rí bí nǹkan kan rárá o àbí kò ì kàn yín èrò ọkàn àwọn ará bí nílẹ̀ Yorùbá kò yé yín tí ìmọ̀ kọ́ yẹ kí Sunday Igboho wà nílé ẹ mọ́ ṣọ̀tá ara wa ẹ mọ́ jà ṣọ̀tá ara wa gbogbo ẹ̀yin alágbára tẹ́ wà lẹ̀ mi ò gbà ti lágbájá mi ò gbà ti tẹ̀mọ̀dò sódìgbà tó gún bá kó gbogbo wa lọ bóyá lẹ mọ̀ pé wọ́n ti gbin àwọn kan sáàrin wa àwọn arábí ti gbin àwọn kan sáàrin wa mo wọ mọ́tò kan àwọn nǹkan tí mò ń gbọ́ ẹ̀rù sì ń bà mí àwọn tí ń gbìn sáàrin wa tí ń lu papapapa kiri tí ń wọ́ kẹ̀kẹ́ oríṣiríṣi kiri tí ń ragbára àwo káàkiri àwọn tó wà káàkiri ibi tí ń ta màálù tí ìmìíràn ọkàn wọn tó bá ṣẹlẹ̀ ṣe pé gbòòrò làwọn yẹn wà tí wọ́n bá gbọ́ wíṣù wọn á bọ́ síta wọn á mọ̀ pé anybody lọ ni ní gbòòrò là ń sọ yẹn agbára àwọn bàbá wa ló lè ṣe ogun tó wà lẹ́yìn ẹjẹ́ àforíkorí ni o kógun yẹn ó mọ̀ wọlé ó sì ti wọlé kó mọ̀ kó wa ni o bàbá wa Ládọjà ọlọ́run bá yín ṣe o ẹ pé àwọn ọba yòókù tẹ́ mọ̀ pé orí wọn wálẹ̀ díẹ̀ torí lásìkò yìí kì í ṣe èbú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa ló jẹ́ pé kán jẹ pẹpẹ súùpù kán gbólóṣó ni wọ́n mọ̀ o kán talẹ̀ onílẹ̀ kán fìyà jẹ ni ẹlẹ́ni adẹ̀mọ́rú ọba tẹ̀yìn jẹ́ bàbá wa Ládọjà kẹ́ ẹ tó jọba lẹ́tí ń jọba lẹ́tí ń ṣiṣẹ́ ọba o ọmọ ọba kan kì í jagun bí ẹrú o ẹ bá wa pe àwọn ọba kóòtù òjíire kí gbogbo yín fẹnu kò